Akramakumullah. Ọlọ́mọṣà àjàrin pé ọlá bíbí ànábì lọ́dọ̀ Ọlọ́run. Eléyìí tí ó tún gbé wá bá yín lásìkò yìí òun ni pípé àwọn olólùfẹ́ tó pọ̀. Wọ́n ti ń pè mí láti àná, wọ́n ti ń pè pípé yẹn ti wá pọ̀ léra wọn. So bẹ́ẹ̀ náà ń pe àwọn tí ó jẹ́ àwọn yòókù wa náà àti ń pe mufti, wọ́n ń pe àbá Kozim láfi wá rò pé tó ó nídìí kí a wá bá yín kí a fọ̀rọ̀ náà tó yín létí. Èyí táwọn èèyàn ń pè lélẹ́rí náà ni fídíò àwọn àlùfáà wa àgbà Ìmámù Ọ̀fà tí ó wà ń ta láti bí ìjẹta báyìí, tí wọ́n ń sọ̀rọ̀ kan mbẹ̀ pé kí kálukú máa fi ọkọ̀ bàbá rẹ̀ kó máa fi dá wàhálà lẹ̀, ẹni tó bá fẹ́ dá wàhálà lẹ̀. So gẹ́gẹ́ bá ti wá mọ̀ yìí pé ọ̀rọ̀ kan kì í bá yín lójijì, kò sí pé kinní kan ṣẹlẹ̀ tí ó wà tuntun àbí pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ kò sí tẹ́ sọ lérí ẹ̀ ló jẹ́ ká wá bá yín pé bó ṣe gbólóhùn kan bó ṣe kejì ẹ ní láti sọ lérí ẹ̀, gẹ́gẹ́ bíi pé báwọn olólùfẹ́ bá ti ń wà ìpè ọ̀rọ̀ yẹn ẹ̀yin ló fojú hàn sí pé ó kàn jù, gẹ́gẹ́ bí ọmọ Baba Lágége tí ayé máa ń pè ọmọ Baba Lágége tí Baba Lágége náà ṣe ń dọ́sí pé ọmọ mi ni. Ọ̀dọ̀ yín làwọn èèyàn ń ti ọ̀rọ̀ ọ̀hún sí jù pé ẹ̀yin ni bàbá Ìmámù àgbà lọ́fà nàmbá wí. Àwa fẹ́ gbọ́ gbólóhùn kan tàbí kejì ní eré ẹ̀ tí gbogbo àwọn olólùfẹ́ ní ó sì mọ̀ gbọ́ báyìí. Ọlọ́mọṣà àjàrin pé ọlá bíbí ànábì lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àkọ́kọ́ mbẹ̀ ni pé lórí ọ̀rọ̀ fídíò náà ìgbà tí ó di wípé fọ́nrán náà jáde àwọn èèyàn ń pè mí lọ́tún lọ́sì, bọ̀ gbogbo àwọn tí ń sọ fún mi wípé àwọn gbọ́ wá sí Ìmámù Ọ̀fà, kódà Ìmámù Ọ̀fà ẹ̀yin ní ń bá wí, ó ní ẹ má jọ ọmọ Baba Lágége mọ́, ẹ má jọ ọmọ bàbá yín gangan gbà wo. Mo ní òkè ọ̀dà. Èyí tó kọ́kọ́ jẹ́ kí ni ọkọ̀ rẹ̀ fún mi bẹ̀rẹ̀ pé ẹni tí èèyàn bá ní iṣu pẹ̀lú ẹ̀ téèyàn ò sì ní nǹkan kan pẹ̀lú ẹ̀ tí wọ́n bá gbérù nǹkan báyẹn wá fatabayyanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu. Àwọn tó wá jẹ́ olólùfẹ́ tí àwọn náà wá ń rí bẹ́ẹ̀ táwọn náà ń tara, àwọn tó jẹ́ olólùfẹ́ táwọn yẹn ṣe fásìkì ní táwọn ń sọ ni pé ẹ má fèsì lérí ẹ o, ẹ dákun ẹ sì sùúrù o, àwọn tó jẹ́ olólùfẹ́ nù. Ó ti yé ṣe àwọn àpéǹgbà méjèèjì ti wá dàpọ̀ ni àfi kéèyàn kọ́kọ́ rí sàrítọ̀. ní pé n tán sọ̀rọ̀ báyìí gan àbí kí n gbọ́. mo wá ní mo fẹ́ rí sàrítọ̀ náà, mo wá rí kíní kílípù yẹn mákítọ̀wù yẹn, mo wá rí wò kọ́mọ jẹ́ wọn ni wọ́n pé. Alhamdulillahi rabbil alamin, alhamdulillahi rabbil alamin, alhamdulillahi rabbil. Èyí tó fà á tí mo fi fẹ́ dáhùn èsì ọ̀rọ̀ tó béèrè yìí gan ni pé torí àwọn tí wọ́n jẹ́ àwọn olólùfẹ́, pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Baba Lágége táwa sì ń jẹ́ ọmọ Baba Lágége náà tí wọ́n máa tara látara ro fídíò náà, èèyàn gbọ́dọ̀ kílíà rẹ̀ kí gbogbo wọn fi máa wípé ọ̀nà abẹ́ nìkan ni nǹkan yẹn lọ o. Ìpè ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. Akramakumullah. Ó ti yé báwọn. Alákọ̀ọ́kọ́ ń bẹ ni wípé bàbá wa Ìmámù Ọ̀fà ọ̀rọ̀ ń bá wa ṣàlékún dáadáa wọn. Ó ṣàlékún àánú rẹ̀ fún wọn jù báyìí lọ. Ọlá Muhammadu Rasulullah. Ẹnìkan ni tí ó já sí wípé ebi kí nǹkan ọ̀dà ibẹ̀ ni máa wà. Allahu akbar. Ó ti yé báwọn gẹ́gẹ́ bí èèyàn lè jẹ́ ìmáàmù odidi ìlú kan kó má ní makdura àti wusa'a àti kàfáà láti gbé iṣẹ́ yẹn. Ó ti yé báwọn. Àmọ́ bàbá Ìmámù Ọ̀fà ẹni tí ó jẹ́ ìmáàmù ní odidi ìlú ni tó sì ní kàfáà kíká àyè náà, ní tí yàn fi ká àyè ìmáàmù tó bá jẹ́ ìmáàmù odidi ìlú ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní kúwà ta'akul, làákàyè rẹ̀ gbọ́dọ̀ ṣáàpù. Ó ti yé, yóò sì jẹ́ ẹni tí máa rorí tí sì máa ronú. Ó ti yé, yóò wá jẹ́ ẹni tí yóò wà munsif, kò ní jẹ́ ẹni tí ó fì. Ó ti yé, kódà bí ó bá fì tó ní pátì tó bìlọ́ǹgì síbi kan tó fì, kò ní jẹ́ fífì wọ́n hàn dépò tá yóò fi mọ̀, tó ní pé yóò máa jẹ́ ìmáàmù fún ahalu zunna, yóò máa jẹ́ ìmáàmù fún salafi, yóò jẹ́ ìmáàmù fún sufi, yóò jẹ́ ìmáàmù fún adabiya, yóò jẹ́ fún markasi, yóò jẹ́ fún sumra. Ó ti yé, gbọ́n ló jẹ́ ìmáàmù fún. So irú àwọn irú ayé ni
lọ́lọ́run fún ìmáàmù bàbá wa ìmáàmù Ọ̀fà ní adamallahu ayatahu. rẹ̀ náà òun ló fa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. akramakumullah. ọ̀rọ̀ tó gbọ́ ni tèmi náà gbọ́ òun tí àwọn èèyàn gbé jáde yẹn ọ̀rọ̀ yìí ti tó ọdún 3 àbí kó jù bẹ́ẹ̀ lọ. ó ti yé torí ńgbà tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ mo gbọ́ ìgbà tọ́rọ̀ yẹn wá ṣẹlẹ̀ tí mo wá gbọ́ àsìkò tí ara ń ọgbọ́ àsìkò tí iná ń tu lọ́wọ́ àsìkò ní ìmáàmù Ọ̀fà sọ̀rọ̀. ó ti yé àsìkò tí iná ń tu lọ́wọ́ tí bàbá ìmáàmù Ọ̀fà sọ̀rọ̀ yìí ìsọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí à ń gbọ́ tó ń kálukú ń gbọ́ yìí tí ìmáàmù Ọ̀fà sọ yìí ìsọ̀rọ̀ ni ọ wà nù tí ó rọ gbogbo tí tó bomi pa iná tọ́rásìkò ní iná ń jó tí ń lókè lọ́wọ́. náà tó bá wo kíní yẹn ó rí wípé kì í ṣe markasi ní nìkan ní ìmáàmù Ọ̀fà ń bá wí ìmáàmù Ọ̀fà ń bá markasi wí wọ́n ń bá àdàbíyà wí àwọn apá méjì tá ń jẹ́ àwọn ọmọ àwọn bàbá méjèèjì yìí tí àjọ ń tu nígbà náà ó ti yé ni bàbá ìmáàmù Ọ̀fà ń sọ ọ̀rọ̀ yẹn lélẹ́rí pé ẹ̀ǹbẹ̀ ń kálukú ọba dáràn ẹ má lóko àwọn bàbá hùn àwọn bàbá tó ti kú hùn tí wọ́n ṣe wàhálà oníkálukú lóko àwọn tó bí láti fi dáràn má pera rẹ̀ mọ́ àwọn kó fi dáràn lóko àwọn tó bí ọ fún ẹni tí ọba fẹ́ dáràn. sọ̀bọ̀ tí gbà yẹn tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn tẹ́nìkan kọ́kọ́ gbé wá fún mi ńgbà náà mo ní ọ̀rọ̀ tí bàbá ìmáàmù Ọ̀fà wí mo ní kì í ṣe kalimatu haqqin urida bi al-batil. Allahu akbar. o ti kalimatu haqqin ni ọ̀rọ̀ tó dáa ni kì í wá sọ̀rọ̀ kalimatu haqqin urida bi al-batil. ìyẹn máa sọ̀rọ̀ míì tí ó da tí ó jódodo ọ̀rọ̀ àmọ́ yóò fi hatak láti fi dá wàhálà alẹ́ mo ní bó ti àwa markasi àti àdàbíyà àwa méjèèjì ni ìmáàmù dájú kọ. ìmáàmù lu ẹlẹ́ẹ̀kejì níbi ìjókòó ni bàbá wa ìmáàmù àgbà mbẹ́mbẹ́ bàbá wa ìmáàmù mọ̀lẹ́ mbẹ́mbẹ́ ó ti yé tọ́já sí pé bàbá ìmáàmù Ọ̀fà bá tiẹ̀ ń jẹ́ ìmáàmù fún gbogbo Ọ̀fà tó ìjà sí pé Ìlọrin ni wọ́n ti sọ̀rọ̀ yìí tí bàbá wa ìmáàmù àgbà ńlọrin sì ń mbẹ́mbẹ́ níkàlẹ̀ ọjà sí wípé ahọ́n bàbá wa ìmáàmù àgbà ńlọrin àti bàbá ìmáàmù mọ̀lẹ́ àtàwọn àgbàlagbà ńlọrin ni bàbá ìmáàmù Ọ̀fà fi sọ jíṣẹ́ náà so iṣẹ́ yẹn wá jẹ́ iṣẹ́ kan tí ó fi àìfi iṣẹ́ wọn ò jẹ́ alẹ́ kẹ́fín wípé bóyá bàbá yìí bóyá ó ní ẹnìkan nú àbó ní markasi nú àbó ní nǹkankan nú nígbà náà tó o bá rántí ń gbà wọn ọ̀rọ̀ àpá àwọn programu kan tẹ́nìkan sọ fún mi jọ náà mo ní bàbá ìmáàmù Ọ̀fà mo ní kò sọ ọ̀rọ̀ yìí láti fi hàtàkì àwa ọ sọ̀rọ̀ yìí láti fi ṣàtúnṣe tí ń bẹ ńlẹ̀ ó ti èyí ń lọ ńgbà náà. gbàtọ́ wá di wípé láti ọjọ́ Monday ní kìjikìji ọ̀rọ̀ yẹn wá sọ́dọ̀ mi ní èmi tiẹ̀ ti gbàgbé eléyìí tí èyí tó ti lọ mo ti gbàgbé yẹn o ti yé báwọn mo wá ń wò ńgbà mo wá wò kíní yìí mo ti wo nǹkan báyìí wí ní ọ̀kan nú àwọn akẹgbẹ́ yín lòun wá ń sọ fún mi pé akramakumullah ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ bí báyìí tí wọ́n ṣe ń jọ báyìí mo ní ókè tí ń já sí wípé wọ́n gé ọ̀rọ̀ yẹn ó ti yé wọ́n gé ọ̀rọ̀ yẹn ẹnu àárín òun náà gé ọ̀rọ̀ tí wọ́n á gé òun àwọn tó gé ọ̀rọ̀ ni ní tí wọ́n fi torí ẹ̀ gé ni wípé ọ̀rọ̀ tèmi sọ pẹ̀lú alájò lè márùn ó ti yé báwọn ọ̀rọ̀ yẹn ó hit gan ní hálùkọ̀ tó lọ ni ọ̀rọ̀ tó wá hit wọn àwọn tí àwọn wá darí ọ̀rọ̀ tí a sọ lọ bí tí àwọn gbà mára ọgbọ́ àwọn gbà mára àwa ju ọ̀rọ̀ àwọn wá gbà mára wípé àwọn làwọn ní ọ̀rọ̀ yìí òun lọ́rọ̀ Mawlana Sheikh Adamu tí a sọ wípé nígbà tí wọ́n ń wípé ọ̀tako bọ́ bá tiẹ̀ lọ tako mùdírù bí n bá mùdírù lọ tí wọ́n tako ṣé bí mo sì tẹ̀lé Sheikh Adamu làlájì wọn lè márùn wá ń bi wípé ìwọ tó wí bẹ́ẹ̀ ṣe bó o bú Sheikh Adamu rí wá búra pé o bú Sheikh Adamu rí o ti yé wa lèmi náà búra ń jọ náà wípé èmi ò bú Sheikh Adamu ṣe bó mùdírù rí ìwọ náà búra rẹ̀ àwọn yìí wá gba ọ̀rọ̀ ni mara wípé
àfa àwọn ni à ń bá wí mu ní ẹnu èyí tẹ́ ẹ ṣe yí ẹ̀yin fúnra yín ẹ̀yin lẹ́ ń ra ọjà bóyá ọjà tó ṣe déédéé àfa yín lẹ́ ń rà fún ni àbẹ́yìí tí kò ṣe déédéé ó ti yé ẹ ń fẹ́ tí ń pe àfa yín wípé àfa yín ó bú bàbá ó bú ẹni ó kéwú tó déyàn látara rẹ̀ àfa yín ó bú àfa rẹ̀ ajẹ́pẹ́ yín lẹ jẹ́jú àfa yín báwọn náà àwọn èèyàn náà wá wò wípé ọ̀dà báwo làwọn ti fẹ́ ọ̀dà àwọn ò lè dá ìjà yìí jà àwọn afẹ́ tó fèrè jákèmálù sọ ẹlòmíì ṣé jákèmálù sì ni bẹ́ẹ̀ nìkan bá ti wí nǹkan kan tí n bá ti sọ̀rọ̀ òun tó ní jákèmálù tó dé o abá ti fèrè rẹ̀ sọ níbo la fèrè ẹ̀ sọ ẹ̀jẹ̀ lè fèrè ẹ̀ sọ Imam Ọba. wọ́n fẹ́ fídì fáfá wọn. wọ́n fẹ́ fẹ́ fídì fún àfa wọn. bí èyí tí wọ́n á mú jáde yìí tí èyí bá já sí wípé Ọlọ́run ní mo ti gbọ́ nígbà náà lákọ̀ọ́kọ́ ó ti yé kódà bó já sí wípé ó jẹ́ tuntun náà bí ó jẹ́ tuntun ẹ̀yìn ní fèsì lórí ẹ̀ torí bàbá Imam Ọ̀fà ó ti yé báwọn kì í ṣẹni bẹ́ẹ̀ lọ́dọ̀ wa. mo ṣe yẹn bẹ́ẹ̀ sí wa Imam Ọ̀fà. kódà bí irú ẹ̀ bá wáyé kó jẹ́ pé fresh ni ẹ̀yìn ní fèsì torí pé njọ́ tí nǹkan kọ́kọ́ le lọ́jọ́ àkọ́kọ́ tí ń gbóná gan bàbá Imam Ọ̀fà ń bẹ nínú ẹni tí ń pe ẹ̀tù sí i bẹ́ẹ̀ làlùfáà wa gbà Sanusewu wọ́n bá ní àbá Sanusewu sọ̀rọ̀ kan jákùmọ̀ ẹ̀yìn ní báyìí tí wọ́n wá gbé fọ́tò àbá Sanusewu àtẹ̀mí náà sẹ́gbẹ̀ẹ́ yín kà máa rẹ́rìn ni ó ti yé báwọn. so àwọn èèyàn mọ tí mo làákàyè mi ọ̀sọ́nù mo mọ bí tí mo lè tu sí mo sì mọ bí tí dákẹ́. àyè wọn ni fídíò ti kọ́kọ́ bọ́ta. o tó understand báyẹn so kì í ṣe fídíò yẹn yìí ṣe fídíò tí bàbá Imam Ọ̀fà ṣẹ̀ṣẹ̀ ṣe fídíò àtọdún mẹ́ta nígbà tí nǹkan gbóná kó lè tutù Imam Ọ̀fà fi sọ yín o ti bá wọn kalimatu haqqin urida biha ọ̀rọ̀ òdodo ni wọ́n sì fẹ́ òdodo láti ṣẹlẹ̀ ní ọjọ́ náà náà àwọn tí wọ́n wá gé eléyìí tí wọ́n wá sí wọ́n fẹ́ kí n lọ lè fèrè sọ Imam Ọ̀fà abá fèrè sọ wọn ni tọ́ ó ti tún dé o Imam Ọ̀fà ló tún mú ní sin tí tó ń bú àsọ fún yín pé olójú tí àsọ fún yín pásá ni àsọ fún yín pé nǹkan kan báyìí ni ibi ẹ wọ́ mi lọ wọn yìí ní lọ́bẹ̀ náà torí wọ́n ti wọ́ mi lọ́dọ̀ àwọn bàbá wa àgbà àwọn ọmọ àgbà rí nílẹ̀ yìí náà rí kò sí mi wọ́n mi dé wọn ni ní lọ ẹni ọba fẹ́ wá ọ dá wa fúnra rẹ̀ àjọ wa ntọ́ ọba mà tó kó lọ́wọ́ kájọ lálàsí àwa kájọ gbé kásòwò ètè ká gbé ọ̀rọ̀ mímọ̀ kalẹ̀ ká wá lé sórí àtẹ kájọ léra wa ká máa wọ́ra wa lọ bí Ọlọ́run bá ní àríwá wọ́dé. ọ̀gá wọn tiẹ̀ ti ṣe bílálà fún wa ara wọn tí Imam Ọ̀fà gbìlẹ̀ nù kó bá fẹ́ wá mọ̀ fòkò ẹnìkan wa kí ló tẹ́ fẹ́ fòkò Imam Ọ̀fà. létẹ̀ ó fòkò ara yín wá àbí kẹ́ ẹ fòkò àfa yín wá ẹ wá ń lè fòkò bàbá Imam Ọ̀fà wá. ẹni tí ẹnì kọ̀ọ̀kan jáde pé bóun ló ṣe lè máa jẹ́ ọmọ bàbá Alágége ọmọ bàbá Alágége kí ni yóò kò ní bàbá tó bí ni mo ní èé ṣe tí wọn náà ń jọmọ ànábì Ádámà bàbá pé ní sẹ́yìn ọmọ ànábì Ádámà ni náà kọ́dọ̀ Ọlọ́run fúnra wa tó yabuna Ádámù sáà ànábì Ádámà ló bí ọ sáà ànábì Ádámà ló bí èmi àyè bẹ́ẹ̀ kọ́ àmọ́ torí wípé òun lọ́sẹ̀ wálẹ̀ gbogbo ẹni ọba ti wáyé ọmọ jẹ ọmọ ànábì Ádámà ẹni ọba kéwú ní àdàbíyà ó ti yé báwọn ọgbọ́dọ̀ ọtọmátìkì ọgbọ́dọ̀ péré lọ́mọ bàbá Alájí Àgbà wọn ẹ wọnú àwọn Alájí Àgbà ni ẹni bá kéwú sùmùrà pàápàá jùlọ àwọn sùmùrà gan àwọn láwà ni àwọn ọmọ bàbá Alágbàjì là wà ngbọ bàbá Alágbàjì bá ń péré lọ́mọ bàbá Alágbàjì táwọn ọmọ bàbá wa Ṣéwù Kà bàbá Alájí Àgbà ń péré àwọn ọmọ Alájí Àgbà rè àwọn àdàbíyà rè tí wọn fi ń ṣe fáàrí èsè tẹ́mi ò ní ṣe fáàrí pẹ̀lú àfa mi Mọ̀lánà Sheikh Adamu wípé èmi lọ́mọ bàbá Alágége ọba yẹ pé yìí ò ní bá wa ń dààmú wọ́n ti ń fọ́ ọ lérí ó ti yé báwọn ọ bínú kú ó sì bínú para rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ gé fídíò bàbá Imam Ọ̀fà tẹ́ ẹ fẹ́ fi àtàkì mi kí n lè fọ èsì fún Imam Ọ̀fà ní lọ àmọ́ wọ́sà búra ìbúra la ní o búra wípé ìbú Sheikh Adamu ó sì fẹ́nu kan màmá wọn rí ó sì bú mùdírù rí nta ni o wínú àwa wí àwọn kan ń pé àfa àwọn ni àgbà wí sáàfà tí ń bú Sheikh Adamu ni kúlẹ̀tẹ̀ ń lẹ́kọ̀ọ́ máa fà yín ẹ̀yin gan lẹ aláìdáni ẹ̀ ń lẹ́kọ̀ọ́ máa fà yín àwọn tí ń sọ̀rọ̀ sí àwọn tó bú Sheikh Adamu pọ̀ èyí ṣe táwọn yòókù ọ̀ jáde wípé àwọn ni ẹni tí wọ́n ń bá wí wọn á fẹ́ fojú hàn wọ́n fẹ́ fojú jà hàn
èmi wá ń sọ nísìnyẹn wá Abdul Latif ẹsẹ fi mi hàn pé ọba yẹ pé lórí nọ́mbà yẹn ni láàárín èmi àti ìjà ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ nù. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.